Yinka TNT sọ́ra rẹ o sọ́ra rẹ má jẹ́ kí n bínú tí n bá bínú sí yàn kí n má parẹ́ ni o má jẹ́ bínú o mọ̀mọ́ tí ń gbénu mi o mọ̀mọ́ tí ń gbára mi mọ̀mọ́ tí ń gbénu mi mọ̀mọ́ tí ń gbára mi mi ò kì í bá yàn jà mi ìdẹ́ ẹ̀dá sí yàn jẹ́jẹ́ mi mo lè wà controversial mo máa wà controversial lórí òdodo ni o lórí òdodo mi ò kì í tí n bá jẹ̀bi èèyàn mo máa apologize máa bẹ̀rẹ̀ tí n bá jẹ́ pé mo jẹ̀bi ẹ tó bá validation kàn mí tí mo rí pé mo jẹ̀bi ẹ máa bẹ̀ kọ́ mọ́ bínú ni torí ẹ̀rọ jẹ́ kí n máa sọ fún àwọn Ogogo families tó bá jẹ́ pé explanation tí mo ṣe fún àwọn fans mi lánàá tá a bá rí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó bí wọn nínú níbẹ̀ kí wọ́n má bínú. ẹ̀yin èèyàn ẹ rí wípé inú bí àfa Akeem pátápátá ó fi ìkìlọ̀ tó lágbára ránṣẹ́ sí Yinka TNT. ọ̀rọ̀ wo ni Yinka TNT ọ̀rọ̀ wo ló sọ tí inú fi bí àfa Akeem tó báyìí? Yorùbá ní pẹ̀lẹ́ ló bi ó lákọ. kó tó di pé mo máa play ọ̀rọ̀ tí Yinka TNT tó sọ tó bí àfa Akeem nínú ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta nígbà tí nǹkan tó ṣẹlẹ̀ sí actor Ogogo tó ṣẹlẹ̀ gbogbo èèyàn náà lóríṣiríṣi ni wọ́n bẹ̀rẹ̀ sí jáde pé mo dẹ̀ mo gún ẹ o mo lè ṣe báyìí mo lè ṣe báyìí. lára àwọn tí wọ́n nífẹ̀ẹ́ actor Ogogo náà ni àfa Akeem wà tí wọ́n ní pé ó dáa mo máa ń ṣe oògùn kánsà eléyìí mi ò ní gbowó lọ́wọ́ wọn nítorí pé condition yìí ó ti critical gan ṣùgbọ́n màá ṣe lọ́wọ́ ara mi ó worth tó 300,000 plus. àfa Akeem ṣàṣàlàyé bẹ́ẹ̀ to the extent tó jẹ́ pé nígbà tó ń ṣe tán àfa Akeem tún gbé oògùn ìhòògbé lọ fún actor Ogogo ìyẹn ní hospital. eléyìí ló wá mú kí Yinka TNT jáde pé kò yẹ kó lè gbé lọ sí hospital ó lè borúkọ hospital jẹ́ ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. nínú mass communication wọ́n á ní it is not what you say that matter but how you say it. ó lè jẹ́ nǹkan tó ń bí àfa Akeem nínú nìyẹn because Yorùbá ní pẹ̀lẹ́ ló bi ó lákọ. òótọ́ Yinka TNT you might be right fún whatever you say but the way you presented it ó lè jẹ́ nǹkan tó ń bí àfa Akeem nínú nìyẹn because òótọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ labroad ó yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. so ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí Yinka TNT sọ àti bó ṣe present ẹ̀ tá a bá gbọ́ tán àṣẹ wá play ọ̀rọ̀ àfa Akeem gangan nǹkan tó ń bí wọn nínú àti ìkìlọ̀ pàtàkì tí àfa Akeem tó ṣe fún Yinka TNT. ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí ẹ bá mi wo ibi tán kọ subscribe sí nísàlẹ̀ ẹ kílìkì lé subscribe button yẹn lórí fún wa ọwọ́ yìí tẹ̀ fi ń bá wa tẹ subscribe ẹ ò ní fi gbọ́mọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. God bless you. every time làwọn èèyàn máa ń wu ìwà tó jẹ́ wípé ó máa ń put èèyàn off ẹ mọ̀ further nípa Naija. ó máa ń jẹ́ kí èèyàn máa dúpẹ́ pé Ọlọ́run ò ṣeun ó yọ mí kúrò ńbẹ̀. and every time àwọn èèyàn máa ń wu ìwà tó máa wá ń disgrace Nigeria online wípé ẹ ní standard. honestly every time ni máa ń ṣe pé ẹ ní standard. ẹ wo nǹkan tí àáfà mi ò bú yín o mo fẹ́ kẹ́ kọ́gbọ́n nínú nǹkan tí mo fẹ́ sọ yìí torí mo gbọ́ pé ẹ̀yin náà ń ṣe iṣẹ́ kinní kan mo dẹ̀ mọ̀ pé ó yẹ kán kọ́ yín ní confidentiality ó yẹ kán kọ́ yín ní consent. mi ò bú yín bọ̀ mo fẹ́ kẹ́ kọ́gbọ́n ẹ má rí bíi pé mo fẹ́ kẹ́ kọ́gbọ́n kí àwọn tó kù kó kán gbọ́ even àwọn medical doctors mo fẹ́ kán kọ́gbọ́n nínú ọ̀rọ̀ yìí. ní ìlú yìí ó máa níbi tó máa bá dé tó bá ní wọn ò lè lògùn fún ẹ mọ́ ọ̀kìnní kan wọ́n máa pè é wọ́n máa advice ẹ pé nǹkan tó máa ṣẹlẹ̀ rèé wọ́n á pe àwọn family ẹ wọ́n á ṣàlàyé nǹkan kan fún wọn. mo rí pé ẹ lack àwọn bóyá àwọn doctors àwọn professionals wọ́n lack irú nǹkan báyẹn ní ilé bóyá nítorí wípé a máa ń believe lórí miracle a dẹ̀ jẹ́ kí ẹ̀tàn pé àdúrà a máa ń jẹ́ kó yí orí wa a kì í fẹ́ face reality. níbo ni mò ń mọ̀rọ̀ mi lọ every time lè máa ń disgrace Naija every time lè máa ń jẹ́ káwa ta wà láàbọ̀ pàápàá wa ta gbé iṣẹ́ yìí dání ẹ máa ń jẹ́ kí inú wa dùn ká dúpẹ́ pé Ọlọ́run yọ wá kúrò ń bẹ̀ torí ẹ̀yin tẹ bẹ́ ṣe máa ń hùwà ọ̀pọ̀lọpọ̀ yín máa ń hùwà bẹ́ẹ̀ ni pé inú zoo wípé ẹni tó bá wà ń bẹ̀ yẹn inú òkùnkùn ló wà kò sí nínú ìmọ́lẹ̀. now ẹ gbé nǹkan lọ báyàn ní hospital nǹkan tó wà against the profession tó wà against the ethic of that profession tó jẹ́ wípé ordinarily ẹ̀yin náà sọ pé wọn ò allow yín tí wọ́n fi lè allow yín pé kẹ́ gbé wọ bóyá wọ́n wò pé nítorí ojú Ògògó wọ́n wò pé nítorí pé ọmọ ẹ ti jáde wọ́n wò pé kinní kan káwọn kan ṣàánú yín ẹ wá mọ implication nìkan tẹ́ wá sọ online yìí wípé ẹ mọ̀ pa ẹgbẹ́ yẹn ní association ẹ mọ̀ pé ẹgbẹ́ yẹn ní wọ́n ní policy ẹ mọ̀ pé nǹkan tẹ́ ṣe ẹ lè fi ibẹ̀ yẹn hospital yẹn ẹni tó allow yín doctor medical director hospital yẹn ẹ lè fi sí wàhálà pẹ̀lú nǹkan tẹ́ wá sọ online yìí
irú nǹkan báyẹn ò lè ṣẹlẹ̀ ń bí láíláí. Tó bá fẹ́ lo irú nǹkan báyẹn fún family ẹ̀, wàá yà mọ̀ gbé kúrò lọ hospital lọ sílé lọ lò fún ni. O ò ní lò fún nínú hospital. Wọ́n wá allow ẹ pé kó gbé wọlé despite pé wọ́n mọ nǹkan tẹ́ ẹ ń gbé dání. Wọ́n allow yín kẹ́ gbé wọlé. Ẹ wá fi pé the best to do, because to me ẹ wá fi sickness oní sickness ta ọjà àti yín. Bẹ́ẹ̀ ló ṣe rí lójú mi. Ẹ wá fi polówó ara yín. Bẹ́ẹ̀ ló ṣe rí. Àwọn tó bá wà sensitive, tó bá dẹ̀ wà sensible, wọ́n máa mọ̀ pé ó dàbí nǹkan tẹ́ wá ṣe nìyẹn. Because ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ lọ sí line yìí, ẹ mọ̀ nǹkan tó ń pè ní confidentiality, ẹ mọ̀ nǹkan tó ń pè ní consent. Ẹ wá ṣàlàyé lórí social media pé hospital, big hospital, ẹ dárúkọ lóòótọ́, but from àwọn board, àwọn association yẹn, àwọn board yẹn, àwọn kìíní yẹn, wọ́n lè trace nǹkan tẹ́ ń sọ, wọ́n lè trace ẹ̀, kàn trace hospital yẹn, kí hospital yẹn wọ gàù, kí medical director wọn wọ gàù pẹ̀lú nǹkan tẹ́ ń sọ, because it's against the ethic of the profession. Ó yẹ kẹ́ kàn allow yín kẹ́ gbé wọlé. Wọ́n dẹ̀ wá allow yín yẹn, ṣó yẹ kẹ́ wá sọ níta. Ẹ dẹ̀ ń sọ báyìí with confidence, bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan kan tó ṣe. Ẹ mọ̀ pé bí ìgbà tẹ́ fẹ́ báyé àwọn hospital ẹni tó níbẹ̀ yẹn jẹ́, ẹ fẹ́ báyé profession jẹ́ kó right. Now ìkejì ni wípé ọmọ Ogogo tó wá sọ níta wípé bàbá òun sick, ó ní stage 4 cancer. Family ẹ̀ ni, ọmọ bíbí ẹ̀ ni. Tó bá jẹ́ wípé Ogogo wà òkè tí ó béèrè lọ bàbá ẹ̀ pé òun fẹ́ sọ, tí bàbá ẹ̀ bá ní kó má sọ, kò tó bẹ́ẹ̀. Bí bàbá yẹn ṣe sick gan, tó bá bàbá yẹn ní next of yẹn, àbí bàbá yẹn ní èèyàn tó wà into his care, tó ní kó má jẹ́ káwọn ọmọ òun gbọ́ pé nǹkan tó ní, àwọn doctors yẹn wọn ò yẹ kán ṣe wọn tó bẹ́ẹ̀ láti disclose ẹ̀. Okay, òun ló wá disclose ẹ̀ lórí social media pé bàbá òun sick because òun wá help, or bóyá kò understand, or doctor jẹ́ kò understand situation pé stage 4 cancer. Ó wá síta láti fún àwọn kan, àwọn pray, àwọn tó ń wo oúnjẹ, ó wá fún wọn lóúnjẹ, gbogbo èèyàn náà àwọn lè ṣe. Okay, ó wá fẹ́ni ara rẹ̀, bó dẹ̀ ṣe wá sọ, kò sọ condition tí bàbá ẹ̀ wà. Ó kàn sọ fún wa pé bàbá òun ní stage 4 cancer, yín tó bá lọ́pọlọ lórí wọn ti mọ situation tó wà. Ó kàn ní ẹ má jẹ́ kí bàbá òun kú, kò sọ condition. Èyí wá síta. Ṣé àwọn family ẹ̀ fún yín ní consent láti sọ nǹkan tẹ́ ń sọ yìí? Nǹkan tẹ́ wá sọ ń ta condition tó wà, àdúrà ní ká, ṣé wọ́n fún yín ní consent láti wá sọ condition tó wà ń ta? Because àwọn nǹkan kó wà tẹ́ ń ṣe tó ń belittle Nàìjíríà, tó ń jẹ́ kéèyàn máa fi pé kò sí standard ní all sectors, ní ò ti sí standard. Ṣé ebẹ́yìn lẹ́yìn ṣe traditional message, wọn ò kọ́ yín ní consent, wọn ò kọ́ yín ní confidentiality? Ṣé wọ́n fún yín ní consent láti wá disclose nǹkan tẹ́ ẹ rí? Ṣó ti ẹ̀ yẹ kẹ́ wá sọ níta fún wa wípé a gbọ́ pé bàbá Jídé kò sọ́kọ́ tí wá sọ pé wọn ò allow anybody? Ṣó yẹ ká gbọ́ pé wọ́n allow yín? To me and to reasonable people, ẹ wá fi man yẹn, ẹ wá fi ta ọjà, ẹ wá fi polówó ara yín, káwọn èèyàn mọ̀ pé àwọn èèyàn ti mọ̀ pé ń tàgbó tẹ́lẹ̀ o, bọ̀ yí pé irú yín start pé irú yín wọ́n allow irú yín láti gbé nǹkan lọ, wọ́n láti believe nù yín, tó ẹ wá fi máa yẹn tajà ni. Honestly, mi ò bú yín o. Anybody tó bá gbọ́ pé ẹ gbé nǹkan lọ, ẹ ṣe iṣẹ́ lọ fá Ogogo, wọ́n mọ̀ máa pè yín left and right pé tó lè believe nù ẹ̀ kó gbéṣẹ́ wá sókògò. Kò wá fair, kò right. Tẹ́ ẹ bá rí yàn sọ fún yín sà, all shades of wrong ni. Mi rò pé gba consent lọ́wọ́ family ẹ̀ láti wá sọ. Agbogbo àti àwọn tó bá wà sensible, wọ́n mọ nǹkan tó ń pè ní stage 4 cancer. Gbogbo àwọn agbẹ́kíníkà àwọn ẹ fẹ́ jẹun ni. Torí pé Nigerians religion ló máa báyé yín jẹ́. Tí ò bá jẹ́ èèyàn tó bá ní stage 4 cancer, ó yẹ kẹ́ ti mọ stage, ẹ ti mọ ibi tó onítọ̀hún dé. Ó ṣeé ṣe kó rúlà, but kò ṣe nǹkan tó easy bẹ́ẹ̀ yẹn. Débi pé èèyàn kan máa ní òun fẹ́ lọ ṣe kinní kan, òun fẹ́ lọ ṣe tàmẹ̀dù. Ọlọ́run kó bá wa fún wọn ní àlàáfíà. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìlú yìí ni doctor àti pé àwọn family ẹ̀, mi ò mọ̀ bóyá wọ́n ti ṣe bẹ́ẹ̀ o. Wọ́n á ti sọ àwọn nǹkan kan fún wọn. Tó bá jẹ́ ìlú yìí nìkan tó bá sọ fáwọn family ẹ̀ gan, ọmọ yẹn gan lè má need láti bọ́ síta wá ṣe nǹkan tó ṣe yẹn. But bóyá wọn ò educate wọn ò sọ nǹkan ló jẹ́ kọ́mọ yẹn fi pé òun sì lè rí help níbi kan. Bẹ́ẹ̀ nígbà tí doctor ti ní pé wọn ò fún ní chemo mọ́, ó lè jẹ́ pé strength ẹ̀ ò lè gbé, torí chemo òní tí òun gan ikú wàhálà ni. Ẹ wá lọ nìyẹn, ṣó yẹ kẹ́ ẹ wá sọ, ṣó yẹ kẹ́ ẹ wá disclose nǹkan tẹ́ ẹ rí without the consent of the family. Because wọ́n fún ní consent ni, mo fi nǹkan tẹ́ máa kọ́kọ́ sọ ní pé àmọ́ ti gba consent o, wọ́n allow mi láti sọ o, gbogbo èèyàn àmọ̀ kan ti fún yín ní consent. Then apart from that, ṣó yẹ ká gbọ́ ipe hospital tó wà allow yín láti gbé nǹkan tó wà against the ethic of the profession? Anybody ló lè gbọ́ tó dẹ̀ lè competition against that hospital pé kò safe, pé anything ló lè gbé wọlé. Àwọn that patient gan,
èèyàn míì wọ́n gbà láti gbóúnjẹ wọlé, wọ́n lè lọ gbóúnjẹ wọn, ẹni tó fẹ́ pa wọ́n lè fún wọn ní poison pé hospital yẹn wà security conscious, hospital yẹn wọ́n ṣe risk assessment, wọ́n allow nǹkan tó wà against kìíní kan wọ́n gbé wọlé. tó hospital bá máa ní kó lọ tẹsẹ̀ lébọ̀ wá ti kúrò lọ́dọ̀ wọn kó tó ní lọ tẹsẹ̀ lébọ̀, bẹ́ẹ̀ wọ́n wá allow yín bí wọ́n torí ọ̀nà tó fógògò ẹ̀dẹ̀ wá síta ìwà sọ. Too bad. Every time lè ń jẹ́ kéèyàn máa dúpẹ́ pé ó kúrò nílùú yẹn. Suppose láti wá sọ because mo mọ̀ pé ẹ̀ ní consent. Tó bá jẹ́ pé ìlú yìí ni tó bá sùn yín, tó bá sùn yín, family yẹn gan máa fi yín jẹun. Ọdún mẹ́wàá yìí ni wọ́n lè lọ wo fídíò yẹn tí tẹ́gbẹ́ ti regbe ẹ̀kọ́ níyàn kan máa dìde á dẹ̀ sùn yín. Tó bá jẹ́ ìlú yìí ni tí ẹ̀ ní ṣe ní gbé kinní yẹn lọ sí hospital, wọn ò tí ẹ̀ nígbà. Even nílé gan tó bá bóyá máa fún ní kẹ́ra, wọn ò nígbà kẹgbẹ́ nǹkan wá àfi tí wọn ò bá mọ̀. Ẹ̀dẹ̀ tó wá bọ́ síta ìwà tó mí ẹ wá fi polówó ni. Honestly mi ò mọ nǹkan tó pa mọ́, but to me tẹ́ bá nǹkan tẹ́ wá ṣe, mi ò bú yín o, ṣe rí pé mi ò bú yín, mo kàn ń sọ fún yín pé bó ṣe yẹ kó rí. Ẹ̀yin náà lẹ̀ ó yẹ kó kọ yín ní consent and confidentiality àbí data protection. Ó yẹ kí wọ́n kọ yín, kò yẹ kẹ́ wá máa fún wa ní picture nǹkan tẹ́ ẹ rí. Kò yẹ kó rí bẹ́ẹ̀, ó yẹ kó wà discreet ni. Even kò yẹ ká mọ̀ pé wọ́n ti allow yín láti gbé nǹkan wọlé lẹ́yìn tí bàbá Jídé kò sọ̀kọ́ ti ní wọn allow anybody. Kò yẹ kó àti ẹ̀ gbọ́, but nítorí pé ẹ fẹ́ káwọn èèyàn, mo fi pé ẹ fẹ́ káwọn èèyàn pé irú ẹ̀yìn báyìí tó lè gbé nǹkan wá sógògò, no kíní kan. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run, ẹ dẹ̀ jẹ́ ká mọ̀ wípé tá bá ń ṣe nǹkan, àwa kan wà sensible, àwa kan wà sensitive, àwa kan mọ̀ nǹkan tá à ń ṣe. A lè máa sọ̀rọ̀ kíní kan, àwa kan ní kíní, ó ṣe gbogbo wa la máa sùn ká máa kọrí síbì kan náà. Ọlọ́run á bá wa fún Alhaji Ogogo ní àlàáfíà. Ọlọ́run á bá wa bó ti yẹ pé mo believe nínú Ọlọ́run pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe, bọ̀ nǹkan tí ò ní ṣe ló pọ̀, but Ọlọ́run kó bá wa fún wọn ní àlàáfíà. Ọlọ́run kó ẹjọ́ ẹ farabalẹ̀ lọ hospital. Ẹ jẹ́ kí advice tí hospital bá fún yín ni kẹ́ tẹ̀lé. Ṣé rí gbogbo àwọn kinní kan yìí stage tí cancer yẹn dé sí, ẹ farabalẹ̀ kẹ́ listen sí doctor yín, ẹ farabalẹ̀ ẹ̀yin ẹbí náà, ẹ má jẹ́ káwọn èèyàn take advantage of you. Ẹ káàárọ̀. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Wa makaru wa makara Allahu wa lahu khairul makirin. La yahiqu limakru sayyi'u illa bi ali. Yinka TNT àbí kí náà ń pè é Yinka TNT. Àwọn èèyàn send fídíò tó ṣe, wọ́n send ẹ̀ sí mi. Mo rí fídíò tó ṣe. Àkọ́kọ́ náà alìjàsáhù min jinsil amal. Àníyàn rẹ tó fi ṣe fídíò yẹn Ọlọ́run máa fi san lẹ́san. Àníyàn tí mo fi ń ṣe tí mo ń ṣe k'Ọlọ́run fi san mí lẹ́san. Yinka TNT ẹ̀mẹ́ta ni màá wí ni màá sọ. Ẹ bá ń ṣe fídíò yìí kó dọ́dọ̀ Yinka TNT. Àníyàn tí Yinka TNT tó fi ṣe fídíò tó ṣe yẹn Ọlọ́run máa san ẹ́ lẹ́san pẹ̀lú àníyàn tó fi ṣe fídíò yẹn. Àwọn sẹ́tìmì náà dẹ̀ ń ṣe lórí page mi because I don't know you, nǹkan kan ò jọ pa wá papọ̀ kò sí. So tó bá jẹ́ pé sẹ́tò jẹ́ yẹn o, àwọn fámìlì Alhaji wa Hasan Ogogo ni wọ́n rán ẹ, ni wọ́n bẹ̀ ní sẹ́tò jẹ́ yẹn. Bọ́ síta kò ṣe fídíò kó sọ pé àwọn fámìlì Alhaji wa Hasan Ogogo ni wọ́n rán ẹ ní sẹ́tò jẹ́ yẹn. Wàá tún fídíò mi ṣe o, fídíò mi tó wà dẹ̀ tún ṣe. Iṣẹ́ tó jẹ́ yẹn mo fẹ́ mọ̀ bóyá àwọn fámìlì Alhaji wa Hasan Ogogo ni wọ́n rán ẹ, bóyá fúnra rẹ lọ́dẹ̀ jẹ́, mo fẹ́ mọ̀. So because ọ̀rọ̀ ń bẹ nínú mi tí mo fẹ́ sọ, but díẹ̀ ni màá sọ. Nǹkan dẹ̀ kàn ẹ́ ni màá sọ. Ó dìgbà tó bá tó sọ pé àwọn fámìlì àwọn Alhaji wa Taiwo Hasan ni wọ́n rán ẹ kí n tó fi òkú kù. Torí pé mo mọ̀ pé àwọn kan rán ẹ, wọ́n àṣìṣe ní rán ẹ. Yinka TNT mo mọ̀ pé wọ́n à lè rán ẹ ní sẹ́tọ̀ jẹ́. Torí pé ọ̀rọ̀ lọ máa ń kó mo rò wá, èmi ò kì í báyàn ní kíláàsì, mi ò ń dẹ̀ ń báyàn bínú lórí social media yìí. Ó ní tó ń promote lórí page ẹ, lórí page mi ó ní tí mo promote. Ọ̀dẹ̀lẹ̀ rí kí kódà àwọn tí mo promote lórí page mi tí n bá fi nǹkan sílẹ̀ lórí page mi pé nǹkan yìí o, oògùn yìí o, àìsàn báyìí ní ṣiṣẹ́ fún o ò lè rí mi kí n fi nọ́mbà mi sílẹ̀ because mo ti wà occupied already. Mo ti busy. I must tell you the fact, mi ń wá owó kiri mọ́, owó ní wá mi kiri. Fact tí mo fẹ́ sọ fún ẹ nìyẹn. Mi ń wá owó kiri mọ́, owó ní wá mi kiri. Ẹni tó sick gbogbo wa lálẹ́gbọ̀n, a ní èèyàn bí Ògògó gbogbo wa lálẹ́ nínú fámìlì wa.
kò sẹ́ni tó lè gbàdúrà kí ẹni tó ó ní irú Ògògó yẹn nínú ẹbí ẹ̀ kọ́ wá gbàdúrà kábúrò ṣe ká tó burú sógbògbò lẹni àkọ́kọ́ tí máa kọ́kọ́ lọ bá gbò fún ni Ògògó ìsẹ́ni àkọ́kọ́ náà tí mo fọ́ ara mi lọ sáà gbó fún tọ́lọ́dẹ̀ ní kó ríwòsàn ask Don Richard now say stage play say stage play ni Don Richard ni àyèmáyé àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run ló wà ní sábàbí kí wọ́n ríwòsàn nínú ayé wọn téèyàn bá gbéra rẹ̀ wá bá wa publicly on social media àwa náà máa attend sí publicly on social media téèyàn bá pè wá lábẹ́ aṣọ èèyàn mélòó ló bá wa sọ̀rọ̀ lábẹ́ aṣọ tá a gbóòrò ẹ̀ wá sórí social media ọmọ yẹn patient mọ̀ ní pẹ̀lú ni most of my customers they are not in Nigeria they are in diaspora customer mélòó mọ̀ ní Nigeria àwọn tí mò ń dín pẹ̀lú jù àwọn tí wọ́n ń ra àtìmí jù they are from diaspora and I don't publicize my number I don't call my number I don't publicize my number not until tí àwọn case tó bá critical tí mo dẹ̀ rí pé bóòlù ni wọ́n ṣe lè locate mi pẹ̀lú àwọn ẹni yìí I have to drop my number once in a while mo máa fi number mi sílẹ̀ orí ẹ̀kẹ́ tó lè lọ sórí page mi kí n tó lè sọ nǹkan kan bóyá mo fi nǹkan wòsàn lẹ́ni kí n wá kí n tó lè sọ pé lẹ́yìn ẹ pè number mi sórí ẹ pè fóònù mi tẹ bá fẹ́ ṣiṣẹ́ yìí màá bá yín ṣe ọyẹ ẹ pè number mi kí wọ́n máa pè number mi I don't call my number unnecessarily because I know what I'm doing èyí tí mo gbé lọ́wọ́ jẹ̀ níwò mo dẹ̀ mọ̀ tí mo gbé lọ́wọ́ mẹ́rin dẹ̀ ti torí ẹnìkan ṣe. So kéèsì Alhaji wa Taiwo Hassan Ogogo bí kéèsì wọn ti wá lọ́jọ́ kí n address ẹ̀ publicly lọ́mọ wa wá sórí social media fúnra ọmọ ló wá sórí social media tó gbé ọ̀rọ̀ Alhaji wa Hassan Ogogo tó gbé wá fún gbogbo ọmọ Nàìjíríà tẹ́mi dẹ̀ wà nínú ọmọ Nàìjíríà ó gbé wá fún gbogbo ọmọ Nàìjíríà tẹ́ gbà wá o kódà ó sọ boldly níbẹ̀ pé cancer ni ó dẹ̀ ti wọ stage 4 táyọ̀ ọmọ pé stage 4 cancer is very very critical condition àfọlábòsí èèyàn alábòsí ẹ̀dá ló máa sọ pé stage 4 cancer o kì í ṣe critical condition what have I done wrong tí n bá tiẹ̀ tó bá jẹ́ pé bí mo ṣe sọ yẹn àwọn family ọ̀fẹ́ I need to apologize to the family of Ogogo kí wọ́n má bínú wọ́n fi àsìkò yìí bẹ̀ wọ́n wọ́n dẹ̀ fi àsìkò yìí rọ̀ wọ́n kí wọ́n má bínú ṣùgbọ́n ìntọ́ bá ti dórí social media ó ti kúrò ní táàkì ń gbọ́mọ́ mi ò sàdédé lọ síbẹ̀ náà ṣé mo kàn gbéra mo kàn sàdédé pé mo gbé amọ lọ síbẹ̀ ni mi ò sàdédé lọ síbẹ̀ náà igi súnmọ́gi lọ́bọ̀ ń yọ ṣé màá kàn sàdédé kó ọmọ yẹn tí mo fi ṣe ni Yinka TNT sọ́ra rẹ o mi ò kí n bínú o ní tiẹ̀ ṣe tiẹ̀ kí n fi tèmi ṣe tèmi o sọ́ra rẹ o lọ́ba jẹ́ táwọn fámìlì náà wá rán wọn ní sẹ́tọ̀ ọjẹ́ yẹn jáde padà kọ́ wá jẹ́ kó yé mi pé àwọn fámìlì so màá wá padà jáde màá wá sí àwọn àlàyé kan. ọmọ Alhaji wa Taiwo Ogogo ọwọ́ tó social media èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan báyẹn ṣẹlẹ̀ àwọn fans ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tag mi tag ti ń bẹ lórí fóònù mi lẹ́ òru ọjọ́ tí àárọ̀ ọjọ́ tí mo ṣe fídíò yẹn kí n tó jí bóyá òru ìjẹrin mọ́júmọ́ ìjẹta tag ti ń bẹ ní orí fóònù mi ní òru ọjọ́ yẹn kílẹ̀ ò tó mọ́ nígbà tó tẹ̀ nǹkan mo pa fóònù lóru pé àwọn ni wọ́n mẹ́sẹ̀jì mi lóru àwọn nìkan wo ni wọ́n pè mí lóru ìgbà tí ẹ̀mọ́ tí màá tán fóònù mi ìyá wa kan ní orí fans àwọn tí wọ́n máa ń pè mí pọ̀ and I don't save numbers mi ò kì í save number because ẹni omi tó bá mọ níwọ̀n lèyàn máa ń rẹ́ lásì I have numerous customers in diaspora little customers ni mo ní Nàìjíríà so mo bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi tagging ìgbà tí máa fi jí láàárọ̀ ọjọ́ yẹn mo kàn ní pé orí fóònù mi kún mẹ́sẹ̀jì ti pọ̀ rẹpẹtẹ tí mẹ́sẹ̀jì eléyìí please Alhaji Ogogo in need of you please help Alhaji Ogogo please oníkálukú kí ni mo fẹ́ ṣe nígbà ọ̀dẹ̀ jẹ́ pé humanity wọ́n dá máa wá ni bàbá tó bí mi ó sin ọmọnìyàn tó fi jáde láyé ni bàbá mi ò kí ń fi ọ̀rọ̀ ẹni tí nǹkan kan bá fẹ́ ṣèyàn tí bàbá mi bá ní gbogbo agbára ní bàbá mi máa ń sà láti lè ràn yàn lọ́wọ́ alhamdulilayi mo jogún tó da látara bàbá mi. ti Don Richard nígbà tí ọ̀rọ̀ Don Richard ṣẹlẹ̀ so ṣebí ó gbé wọn fún social media náà ni mo dẹ̀ pé wọn èmi náà dẹ̀ ṣe fídíò pé mo ní ìdí Don Richard òmùn wá o mo fẹ́ ṣe yes kò mẹ́rin mo dẹ̀ ṣe fídíò lórí ọ̀rọ̀ Don Richard so àwọn èèyàn dẹ̀ tag mi wọ́n dẹ̀ ṣe nọ́mbà mo dẹ̀ ṣe heart mo dẹ̀ gbé lọ bá Don Richard and alhamdulilayi ṣe state play nìyẹn ọfẹ́ tàgbó tí n bá fẹ́ tàgbó mo mọ iye àgbo tí mo ń ta àgbo tí mo ta pẹ̀lú ìkọ́ mọ́ńkẹ́rù tọ́lọ́ fi ṣe ibi tí tó fi ṣe lé ńlá fún mi tọ́lọ́ fi ṣe ogun tó ṣe fún mi kí ló tó kù ṣé ká jẹun ká wọṣọ ká travel káàkiri ibi tó bá wù wá ká lọ múra nígbà tó bá wù wá àti lọ àti rìn yẹn lọ kí ló tó kù omi tó bá mọ níwọ̀n lèèyàn máa ń rẹ́ lásì ìnífẹ̀ẹ́ ọmọnìyàn tí ń bẹ lára wa ó fẹ́ jẹ́ ká ṣe tá a ṣe ọmọ yẹn tí mo ti tó kọ́ọ̀sì mi àti lílo àti bíbọ̀ àti rẹ́sípì tí mo gbé lọ fún wọn ni tó wá gbọ́ sórí social media tó ń sẹ́wọ́n yánnayànna àwọn fi Alhaji Taiwo Hassan àwọn fi make market àwọn fi mọ̀ ẹ̀sìn dẹ̀dẹ̀rẹ̀ ní ẹni ta ló make market ayé ti mọ̀ mí ọ̀rẹ́dì náà wọ́n ṣe ti rìfọ́nà lèmi jẹ́
bí mi polówó ọjà àwọn tó ń lo láti mi wọ́n rí fáà mi ìfọ́nà ni mo jẹ if you don't know but tóògùn ẹni bá dání lójú èèyàn máa fi gbárí ni tóògùn ẹni bá dání lójú èèyàn máa fi gbárí ni tí mo bá mọ nǹkan tí mo dẹ̀ rí ẹni tí ó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tí nǹkan yẹn ń ṣe èmi máa jáde kódà kò jẹ́ pé nǹkan yẹn ẹni yẹn nǹkan yẹn ti wà lójúkú ẹni tá a bá sì lè ṣe láti lè fi ran ẹni lọ́wọ́ á sì ṣe á mọ̀ pé gbogbo ibi tó bá tiẹ̀ wá padà já sí tọ́lọ́run lọ padà ṣe. kì í sá alájí Táíwò Hasan Ogogo sáwọn ẹlẹ́ni àkọ́kọ́ ni àwọn kọ́lẹ́ni àkọ́kọ́ náà sáwọn ẹlẹ́ni àkọ́kọ́ ni wọ́n kọ́ gbé nǹkan fún ni àwọn kọ́lẹ́ni àkọ́kọ́ lọ sí fẹ́ẹ́ ṣe dáadáa àwọn tó lọ́n lò wà ní sábàbí fún wọ́n ti pọ̀ rẹpẹtẹ àwọn tó wà tó jẹ́ social media wọn lẹ́rí yẹn àwọn tí ì ṣe social media wọn pọ̀ rẹpẹtẹ àwọn testimonies ti ń bẹ lórí fóònù mi ò kì í ṣe kékeré because torí pé kì í ṣe social media ni wọ́n gbé wá secret làwọn nìyẹn nǹkan tó pamọ́ làwọn yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ kan ti gbé wá sórí social media táwọn followers tag mi Alhaji Akeem ẹ̀dá kan nǹkan báyìí ṣẹlẹ̀ àtẹ́kẹ́ àtẹ́ndì sí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn so kí ni mo fẹ́ ṣe nígbà tí mo lọ tí mo gbé nǹkan yẹn fún wọn àwọn tí wọ́n tag mi àwọn olólùfẹ́ mi àwọn followers mi àtàwọn olólùfẹ́ Alhaji Táíwò Hasan Ogogo tí wọ́n message mi so bí mo ṣe wá jẹ́ kí wọ́n mọ̀ pé a ti deliver rẹ̀ fún wọn o so ó ti dẹ̀sẹ̀ pé ntí ẹni ká ṣe o a ti deliver rẹ̀ fún wọn o ó ti dẹ̀sẹ̀ mi ò àwọn ọ̀rọ̀ míì tí ó bá jáde nínú fídíò yẹn I'm ready to do apology lórí ẹ̀ bóyá àwọn ọ̀rọ̀ míì tí mo sọ níbẹ̀ tàbí àwọn àsọjù míì tí àwọn ọ̀rọ̀ míì tẹ̀rí ń bẹ̀ gẹ́gẹ́ bí pé àfa àti sọ̀rọ̀ jù àfa àti I'm ready to apologize màkà wá gbé fídíò mi lórí pé wọ́n wẹ orí pápẹ́ tajà ni títa ní tajà so ṣé ọjà àti bàbá Alhaji Ogogo tà ní irin so lọ́yà Ọlọ́run fi ṣe oore fún mi débi tó dé ní àbí kíni èmi ò ní sèyàn tí máa fi ẹ̀mí èèyàn tajà o tó bá jẹ́ yẹn ni o tó bá jẹ́ tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ èmi ò sí lára ẹni tó lè fi ẹ̀mí èèyàn tó lè fi tajà ṣùgbọ́n etí tó bá gbọ́ àlọ́ ọ gbọ́dọ̀ gbọ́ àbọ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí ò lórí social media ni tó máa ń wò wá sọ lórí social media pé nǹkan báyìí o ó ṣe bàbá wo irú ọ̀rọ̀ yìí àlẹ́ mọ̀ ìgbọ́n mọ́tẹ̀ tí wọ́n fún social media gbogbo àwọn èèyàn ti mọ̀ àwọn tó mọ̀ náà ni wọ́n pè wá àwọn tó wá pè wá nígbà tá a lọ tá a dẹ̀ dé kò tí kò yẹ ká fún àwọn èèyàn lábọ̀ pé ń tẹ́ pè wá lé lórí o a ti lọ o a ti bọ̀ o a ti ṣe báyìí o àdúrà ló kù o ká mọ̀ fún wọn lábọ̀ so ìyẹn ti wá di pé àwọn fi ń tajà lọ́sọ̀ gbogbo ẹni tó ní nọ́mbà mi lọ́wọ́ lórí social media lẹ́nìí wọ́n ṣe wàhálà kàtó rí ni kò sẹ́ni tó lè sọ pé ìsílẹ̀ lò ní nọ́mbà mi because I don't call my number on social media pé o ẹ dákun o ẹ pè wá sórí nọ́mbà yìí tí ó bá jẹ́ pé bóyá irú nǹkan tó fọ́ kítíkà tá a dẹ̀ ní láti wá ọ̀nà láti dọ́dọ̀ ẹni ẹsẹ̀lẹ̀ so kí wá ní ìgbà tó bá tẹ̀ wá jẹ́ sí pé lẹ́yìn pé a gbé fún ọ gan apẹ nọ́mbà gan àti tajà so kí ni tó wọ́ sínú pé ká pe nọ́mbà fáwọn èèyàn pé irú tó ṣẹlẹ̀ yìí o tá a bá fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ ìyá ẹgbà nọ́mbà wa káàtì ẹ̀wà tó bẹ́ẹ̀ ká tó wá tó bùrù èmi ò sẹ́ńtì máa ń pè náà because orí fóònù mi ti kún ọ̀rẹ́dì wàláhì mo fi àlùkùránì àdìbúra last month ni mo wipe off almost 10,000 messages on my phone I had 10,000 messages lórí fóònù lórí whatsapp méjì mo ń lò ẹyọ kan nínú whatsapp méjì tí mo ń lò I had 1,000 messages last month ni mo wipe ẹ̀ kúrò lórí fóònù. presently mo tún ṣe ń sọ yìí mo tún ti ní almost 3,000 messages tí mi ti ráyè attend sí tí mi ti ráyè dá lóhùn. Yinka TNT sọ́ra rẹ o má rí bínú Ọlọ́run àlìjàsáwù mi ń jí ń sílẹ̀ amadi àlìjàsáwù mi ń jí ń sílẹ̀ ibi Ọlọ́run gbé àwọn adélé ní tọ́lọ́mú adélé ní èèyàn kakọ́ ni yóò jà wá bọ́ èèyàn kakọ́ ni yóò kọ̀yìn Ọlọ́run sí wa torí pé fún Ọlọ́run lọ́kọ̀ọ́jú sí wa èèyàn kakọ́ ọ̀wá so mi ma èròǹgbà rẹ lórí tó ṣe ṣùgbọ́n pẹ̀lú èròǹgbà rẹ yẹn Ọlọ́run máa fi bẹ́ẹ̀ lẹ́jọ́ fídíò tí mo ti ṣe analysis fún àwọn followers mi lánàá pé àti dé o àwọn tí wọ́n pè mí Alhaji wa Mutiunla aliati wọ́n pè mí wọ́n láwọn family wọ́n react sórí fídíò yẹn but they promise wọn because mo lọ síbi kan lánàá so ìgboro ni mo wà lánàá mo lọ bí kan lánàá gbàtí máa fídíò ti rẹ̀ mí so ní òru èní mo delete fídíò yẹn because wọ́n ní àwọn family react sí pé wọ́n láwọn like báwọn yẹn ṣe ń sọ there is no problem but they delete fídíò yẹn kó lórí fóònù mi o delete fídíò yẹn kúrò ní fóònù mi so kí ni ti Yinka TNT mo ti ọjà rẹsipí mi ti kúrò lórí Nàìjíríà mo ti gbé lọ China mo ta rẹsipí ní China kò sí orílẹ̀-èdè ó dà àwọn orílẹ̀-èdè mi tó ti ń pè mí tí mo tún lọ lẹ́nu mẹ́ta yìí láwọn house ti tiwa my house is an international house tèmi ti di international because mo mọ tí mo ṣe
àwọn tí wọ́n dẹ̀ ra àti lọ́wọ́ mi rìfánà là ń jẹ́ tó o bá tajà èèyàn kò ní tajà yẹpẹ̀ ó má gbowó òkúta tó o bá tan tọ́da fáwọn èèyàn wọ́n á rìfánà rẹ̀ sáwọn èèyàn míì tí mo bá dẹ̀ gbowó lọ́wọ́ àwọn èèyàn tí mo bá gba owó táwọn èèyàn bá sanwó fún mi ìkọ́sẹ̀ rò pọ̀ àwọn tí mo bá gbowó lọ́wọ́ àwọn èèyàn tí mi ráyè dìlífà áàtì fún lábá pè mí tọ́sẹ̀ ní rìsíìtì mo dá owó àwọn èèyàn padà èmi máa ń dá owó àwọn èèyàn padà látọ̀dún tá a ti wà lóṣooṣù mẹ́ta tí ta áàtì tó bá jẹ́ pé ajẹ́ fọwọ́ ni tàbá jẹ́ni tí ó máa mú kàmákan ni ayé wọ́n á ti gbé ọ̀rọ̀ wá social media ẹlòmíì àsanwó fata ti gbàgbé láti máa gbàgbé ọjọ́ tó lọ má dẹ̀ kádàrà tí wọ́n bá mẹ́sẹ̀jì wa pé áàtì àwọn kankan àwọn ò ní ìdí àti yẹn mọ́ àwọn ti rà níbò míì because ọmọ ń take time kẹ́lòmíì kókó tó rí wa bá sọ̀rọ̀ wọ́n mọ iye mẹ́sẹ̀jì sí bẹ lórí fóònù mi lọ́jọ́ pé mẹ́sẹ̀jì olóṣù mẹ́fà ó ń bẹ lórí fóònù mi mẹ́sẹ̀jì olóṣù mẹ́fà ń bẹ lórí fóònù mi ẹlòmíì ti ń tẹ̀ nọ́mbà láti láti yẹ ní táàtì ráyè sọ̀rọ̀ so ó ń bẹ nínú ẹlòmíì pé wọ́n ti sanwó fún wa lọ́jọ́ pé mẹ́sẹ̀jì tí àwọn mẹ́sẹ̀jì bó ṣe wọlé á ti lé mẹ́sẹ̀jì wọn lọ táà lè ṣẹ̀ máa wá kiri tá a bá ti wá táàrí because nọ́mbà èèyàn mélòó la fẹ́ save nọ́mbà èèyàn mélòó la fẹ́ save tá a bá ti wá táàrí táwọn èèyàn dẹ̀ ti pè wá because cost máa ń pọ̀ fún wa. mo ti ń sáyé mi kí n tó ṣẹlẹ̀ tàlẹ́ kí n sábàjẹ́ Ògógó nìyí gbogbo wa humanity ti mẹ́lára kọ sáyé ṣé o rò pé mo wọlé débi kí n máa mo gbé àgbo láti Òṣogbo mo gbé lọ sẹ́kọ̀ọ́ mo fi time mi I spend my money I create time to deliver the package àwọn tí wọ́n ń fi owó ra àgbo lọ́wọ́ mi lè gbé àgbo lọ fún wọn lé àwọn tí wọ́n ń fi owó tí wọ́n ń fi 500,000 600,000 ra àgbo lọ́wọ́ mi tọ́wọ́ bá mọ̀ àwọn èèyàn ra àgbo 600,000 lọ́wọ́ wa wọ́n ra àgbo 500,000 lọ́wọ́ wa wọ́n ra àgbo millions of naira lọ́wọ́ wa láti oríṣiríṣiríṣiríṣi jẹ́ pé tá a bá máa calculate ẹ̀ ìmí máa wọ 500 ìmí máa wọ 600 ìmí máa wọ 700 mi ò lọ gbé àgbo fún wọn nílé tí ò bá jẹ́ pé torí ìfẹ́ èèyàn àti humanity tí ń bẹ lára wa mo fọwọ́ ara mi ṣe nǹkan mo package ẹ̀ mo tún wá rẹ epo tọkọ̀ mo tún wá gbọ̀dọ̀ èkó mo tún wá lọ gbé fún wọn àwọn tí wọ́n wá táàgì wa tájáwé èèyàn dáadáa tí wọ́n pè wá pé ẹ dákun ẹ bá wa ọ̀nà tẹ́lẹ̀ ní àbá lè gbà ran tẹ́ bá lè gbà contribute sí ẹ̀ẹ́sì aláàjì wa Táíwò Ògógó ẹ dákun gbogbo àwọn tí wọ́n wá táàgì wa yẹn ká máa update wọn ká máa sọ fún wọn. so bí mo ti wá update àwọn èèyàn tí because ọ̀rọ̀ ẹ̀ẹ́sì aláàjì wa Táíwò Ògógó kì í ṣe tó pamọ́ ó ti dórí social media already so àwọn tí wọ́n wá update wa tí wọ́n sọ fún wa tí wọ́n bá wa sọ̀rọ̀ pé ká ṣe àgbo fún wọn so tá a wá lọ gbé fún wọn a ní láti fáwọn yẹn lábọ̀ mọ́ àbí ṣé wọ́n individual ní kí n máa pe àwọn tí mi mọ̀ jẹ́jẹ́ pàwọ́ àwọn torí pé àwọn tí wọ́n mọ̀ wá wọ́n pọ̀ ju àwọn tí a mọ̀ lọ àwọn bẹ́ẹ̀ pé ìfẹ́ aláàjì wa Táíwò Ògógó ni wọ́n ní tí wọ́n fi mẹ́sẹ̀jì wa so sáyẹ kọ̀ọ̀kan ní kí wọ́n máa pè wọ́n pé ẹ dákun àjọlọ I must tell you the fact pé tó fi di ìrọ̀lẹ́ àná mo dẹ̀ tún rí àwọn tí wọ́n tàgì mi pé aláàjì ẹ dákun ẹ bá wa àtẹ́ǹdì sí aláàjì Ògógó àtàn tá a dẹ̀ ti lọ bẹ̀ tó fi di ìrọ̀lẹ́ àná wàláhì mo fi àlùkùránì búra tó fi di ìrọ̀lẹ́ àná làwọn èèyàn tó ń pè mí tí wọ́n tàgì mi lórí ẹ̀ tí wọ́n pé ẹ dákun abẹ́kẹ́ bá wà tẹ́ǹtì tí wọ́n ẹ dákun wọ́n ṣe wọ́n sọ pé àá ti lọ àti dìdìbà kódà ti ṣe fídíò láàárọ̀ yìí ìyẹn mo sọ fún ọ lánàá bẹ́ẹ̀. so báwo la ṣe fẹ́ jẹ́ kí àwọn tí wọ́n tààjú wa báwo la ṣe fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ tí wọ́n tọmọ Nàìjíríà gbélé wa lọ́wọ́ àti jẹ́ àti dìdìbà rẹ̀. mo rẹ́dì láti make apology nínú fídíò yẹn tó bá ní àwọn ọ̀rọ̀ kan tí mo sọ tó bí gbogbo fámìlì inú ẹ dákun ẹ má bínú gbogbo fámìlì Ògógó tó bá ní àwọn ọ̀rọ̀ tí mo sọ tó nígbà tí mo update àwọn èèyàn lórí ìgbà tí mo ṣe fídíò yẹn mo bẹ̀ gbogbo ẹ̀yin fámìlì Ògógó ẹ̀yin Ògógó fámìlì mo bẹ̀ yín ẹ má bínú tó bá jẹ́ pé láwọn ọ̀rọ̀ kan tí mo sọ tẹ́ ẹ̀ like tó bí nínú lórí ìgbà tí mo ṣe update but I have to update people lórí recipe tí mo gbé wá fún yín kódà ààyè tí ọ̀gbà mi ni èmi ò ní èyí lọ gbé recipe fún yàn kí n má ṣe fídíò ìgbà tí mo bá mu níbẹ̀ torí pé ayé gbẹgẹ́ kọ̀sáyé ó yẹ kí n gbé recipe yẹn ó yẹ kí n send ẹ̀ ni ó yẹ kí n send ẹ̀ mo fẹ́ send ẹ̀ tẹ́lẹ̀ ni àwọn kan ló pè mí náà nínú àwọn fáǹsì wa àtàwọn èèyàn tọkọtọ náà ni wọ́n pè mí pé aláàjì ẹ má send ẹ̀ nìyí torí èmi gan there is no time for me mi ì ráyè ní tí mo ṣe pọ̀ ju kí n fi time lẹ́ẹ̀kí lọ sẹ́kọ̀ọ́ book up aago 11 to 12 ni mo tó wọlé lálẹ́ ẹjọ́ yẹn to 12 nínú àwọn mẹ́ta àjọ lọ mi ìmọ̀ tí o ti jẹ àárọ̀ wọ́n ń dáná oúnjẹ lọ́wọ́ ni mo ní mú lọ́wọ́ ní àlọ́ èkó ìgbà tá à ń bọ̀ láago ní after 7 tàbí gbéra lẹ́kọ̀ọ́ ni mo tó ń bi léèrè pé ṣé wọ́n ti ẹ̀ ti jẹun nígbà tí mo lójú ẹ̀ bó ṣe dọ̀ ó lóun ti jẹun wọ́n á ṣẹ̀ fún lówó pé tá a bá ti wà ní odò ọ̀pọ̀ ọ̀yà ara búrẹ́dì àfẹnu kẹ́rìntì ẹni tó ti jẹun láàárọ̀ kò tó kù lẹ́hùn jẹun oúnjẹ tí ń bẹ nínú anybody la gbé bọ̀ ẹni tí ò ti jẹun kò jẹun tá a fi dé Ìbàdàn àtúnṣe ìyẹn la wá ṣe sọ ṣe bá ṣe torí èèyàn ni tó bá jẹ́ pé torí èèyàn ni mi ní go ẹsẹ̀ mi ní ṣe tó bá yẹn tó bá jẹ́ pé torí ti àwọn èèyàn ni mi ò ní ṣe tó bá yẹn because mi ò kí ní lami lára Ọlọ́run ti sọ oore fún mi ṣé nígbà tí mo débẹ̀ wọ́n sọ fún ẹ pé mo béèrè lọ́wọ́ wọn nígbà tí mo débẹ̀ tí wọ́n sọ fún ẹ pé mo ní ká fún mi lówó tí màá fi kó sọ́kọ̀ rí Ọlọ́run ti níwọ̀nba mi ò kí ń solówó ṣùgbọ́n ìwọ̀nba tó lọ́n ṣe fún mi alihamudulilayi mi yó ebi ò lè pa mí ìwọ̀nba tó lọ́n ṣe fún mi alihamudulilayi mi ìsolówó lọ́rọ̀ àwọn kan náà fún wa
nínú táàsì táwọn àwọn rìfárà táwọn èèyàn ń rìfá wa lórí house wa so ọlọ́run pèsè fún wa láti bẹ̀ ọlọ́run lọ́ba tí máa ní àrọ̀záàkù tí máa pèsè fún yàn. mi kì í sọ́wọ́ ṣùgbọ́n alhamdulillah so kí ni máa ṣe jù báyìí lọ mo dé mo ní láti update àwọn èèyàn because gbogbo àwọn tí wọ́n pè wá kọ́ la lè máa pè padà lẹ́yìn ọkọ̀ kan pé a ti lọ o ẹ̀dá kan a ti lọ o so kí n ṣe fídíò kí n jẹ́ kí n mọ̀ pé iṣẹ́ tí wọ́n gbé fún wa àti ṣe àti deliver rẹ̀. so kí wá ní títí ẹ gbẹ̀ràn mi dọ́lẹ́rù tẹ́ ẹ bá ti já kí followers tẹ́ ẹ bá ti láwọn èèyàn tẹ́ ẹ bá ti rí views lórí page yín mọ́ àwọn ọ̀rọ̀ tí ò kàn ẹ́ àwọn ọ̀rọ̀ tí ò kàn yín lẹ́ẹ̀ máa dá sí ọ̀rọ̀ tí ò kàn yín lẹ́ẹ̀ máa dá sí. so ìkìlọ̀ lélẹ́yìí wọ́n lè lélẹ́yìí èmi ò mi ń publicize ara mi lọ sórí rédíò yìí láti publicize àgbo mi lọ sórí tẹlifíṣàn yìí láti publicize àgbo mi the only thing tí mo máa ń ṣe ni pé màá drop recipe pé àwọn nǹkan yóò ẹ ṣe báyìí ẹ máa lò and I don't release my number ẹni àwọn tó mọ̀ mí gbogbo ẹni tó ní nọ́mbà mi lọ́wọ́ wọn ṣe wàhálà wa ni wọ́n wá ní I don't release my number èmi ò kí n fi nọ́mbà mi lẹ̀ lórí page mi ẹ lọ wo gbogbo topic mi ẹ lọ orí page mi ò kí n fi nọ́mbà mi lẹ̀ not until when critical condition occur. Until when it is necessary to release my number. Tí n bá rí pé ó necessary láti release number mi fún àwọn èèyàn láti lè contact mi sílẹ̀ láì ní dààmú. Ìgbà yẹn ni mo tó máa fi number sílẹ̀. Mo fi number mi lẹ̀ nígbà tí Don Richard tó ní kidney issue. Then mo fi number mi lẹ̀ fi káwọn èèyàn pè mí pé mo fẹ́ lọ gbé recipe wá fún Don Richard. So true number tí mo fi sílẹ̀ yẹn làwọn èèyàn fi reach out sí mi. Tọ́ àwọn èèyàn mọ number mi. Èmi ò sẹ́ni tí máa wà sórí tí máa polówó àgbo lórí social media tí ó wà parí tó ní ẹ̀dá kòtò wọ́n tó bá fẹ́ rí mi ọ́fíìsì wa ń bẹ níbi báyìí pé number mi ń ṣẹ́rí. Mi ń ṣẹ́rí. Ṣùgbọ́n ilé ìtọ́sẹ̀lẹ̀ yìí it is a great lesson for every one of us. So the lesson ló jẹ́ fún oníkálukú wa. Mo dẹ̀ wò pé kí ni tí mo lè ṣe? Ṣé gbogbo èèyàn ló mọ àgbo cancer ni? Ṣé gbogbo èèyàn ló mọ àgbo hepatitis ni? Ṣé gbogbo èèyàn ló mọ àgbo diabetes ni? Jẹ́ kí n fi nọ́mbà mi sílẹ̀ for the case torí pé ẹni tó kàn ló mọ̀ ẹni tí ò tí kàn bóòlù ò ṣe ní kàn. Mo dẹ̀ fi nọ́mbà mi sílẹ̀ so ṣé wọ́n sọ fún ẹ pé mo máa tó ìtọ́rí pé mo fi nọ́mbà mi sílẹ̀ ẹni ọba yín nọ́mbà mi wà láì ọlọ́kì ni ẹni ọba yín nọ́mbà mi lọ́kì ni tó ọba máa yẹ mẹ́sídìí sílẹ̀ lórí fóònù mi kó tó di pé ilé ìṣẹ̀lẹ̀ o mi rò pé onírú ẹ̀ rí láti tó ti dáyé more than 10,000 messages mo delete ẹni more than 1,000 àwọn tí wọ́n lè testify sí tí wọ́n lè jẹ́rìí sí tí wọ́n máa ń rí wọ́n mọ̀ táwọn èèyàn bá ń bínú tí wọ́n ń bínú pé àbá message yẹn reply message abẹ nínú àwọn tí ó so màá wá sí WhatsApp mi màá wá fi message hàn wọ́n pé wọ́n náà wo message lẹ́yìn ìgbà tí mo delete message 10,000 messages ẹ wo mo delete 10,000 messages last week ni o bí last week last month ẹ wo messages another messages almost 3,000 messages almost WhatsApp méjì ni mo ń lò ìkan nínú WhatsApp méjèèjì yẹn òǹlẹ̀lẹ̀ ìṣẹ́jìrì almost 3,000 messages tí n bá ka messages n bá ka títí mi lè wo 50 tí ilẹ̀ òfìsú because àwọn tẹ́ ń reply àwọn náà máa reply padà ṣé máa wá lè attention yàn 50 mi ò lè attention yàn 50 tí ilẹ̀ òfìsú ni wàá làwọn bá ká I voluntarily make move voluntarily tó bá jẹ́ pé n ta jẹ ni mi ń wá owó kiri mọ́ I must tell you that owó ni ń wá mi kiri mo dúpẹ́ fọlọ́run lórí gbígbàdúrà àwọn òbí tán bí mi lórí mi torí kì í ṣe ọwọ́ mi gbígbàdúrà àwọn òbí mi lórí mi ni torí pé ẹni tí bàbá àti yéèyàn bá ṣe ẹ̀san máa ké lórí ọmọ gbogbo ọmọ tí ń dààmú lẹ́nìkan ìṣòro ló jèso àwọn òbí ẹlòmíì ló jèso lórí fi ń ta ọmọ mi gbogbo ọmọ tí ń dààmú kiri lẹ́nìí tí ń wá owó kiri bí ṣe ń wá owó kiri lówó ń sá fún òun kọ́ ló jèso wọ́n máa ń dúpẹ́ wọ́n máa ń dá ọpẹ́ yẹn padà sọ́dọ̀ àwọn tán bí mi pé ẹni rere mo dúpẹ́ pé mo rí ẹni rere bí mi ẹni rere ni bàbá tó bí mi ẹni rere ni ìyá tó bí mi torí wọn kì í bá tèèyàn jẹ́ tọ́lọ́ máa ń kó ẹ̀san rẹ̀ fún wa táà dààmú táà wá owó kiri tó fi wá wá kiri so kí láà ní dúpẹ́ fún èmi ò fi alájọ ògògó mi fi wọ́n fáwá followers mi dẹ̀ fi wọ́n wá owó mi fi wọ́n wá customers àwọn tí rìfáàrà là ń jẹ àwọn tí ń ra house wa wọ́n ń rìfáà wa sí ọ̀dọ̀ àwọn èèyàn àti tójú wọn ọ̀bà mọ́ làwọn èèyàn ní rìfáà náà ni àwọn tí wọ́n ń lo fẹ́ wa sí àwọn tí wọ́n ti tara wa rí ìgbàlà àwọn tí wọ́n ti tara wa rí ìwòsàn sáwọn yẹn lè máa sọ pé ká má rìfáà wa mọ́ ni àbí báwo ló ti fẹ́ ṣe orí Ọlọ́run kò ṣe dá dúró èèyàn kan ò lè block orí Ọlọ́run kul Allahumma malikal mulki tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha wa tu'izzu man tasha wa tuzillu man tasha bi yadika innaka ala kulli shay'in qadir bi yadika khayr innaka ala kulli shay'in qadir gbogbo tí ń jore ọwọ́ Ọlọ́run ló wà náà Yinka TNT sọ́ra rẹ má jẹ́ kí n bínú
má jẹ́ kí n bínú o tí n bá bínú sí yàn kí n máa parẹ́ ni o má jẹ́ n bínú o mo mọ tí ń gbénu mi o mo dé ma ti ń gbára mi mo mọ tí ń gbénu mi mo mọ tí ń gbára mi mi ò kí ń bá yàn jà mi ìdẹ́ ẹ̀dá sí yàn jẹ́jẹ́ mi mo lè wà controversial mo máa wà controversial lórí òdodo ni o lórí òdodo mi ò kí ń tí ń bá jẹ̀bi èèyàn mo máa apologize màá bẹ̀ẹ̀ tí n bá rí pé mo jẹ̀bi ẹ tó bá validation kàn mí tí mo rí pé mo jẹ̀bi ẹ màá bẹ́ẹ̀ kọ́ ọmọ bínú ni torí ẹ̀rọ jẹ́ kí n máa sọ fún àwọn Ogogo families tó bá jẹ́ pé explanation tí mo ṣe fún àwọn fans mi lánàá tá a bá rí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó bí wọn nínú níbẹ̀ kí wọ́n má bínú kí wọ́n fi ní yá Ọlọ́run kan fi ní yá Muhammad Ọlọ́run bá wọ́n bá wa fún bàbá ní àlàáfíà tó péye pẹ̀lú ògo Ọlọ́run ní sí wọn lẹ́lẹ́mì kúkúrú wọn ní kájú kó Ọlọ́run sì bá wa dúró ti gbogbo family náà àwọn Ogogo family tó bá rí inú tí mo sọ nínú àwọn explanation mi lánàá àwọn messages mi kan wọlé kọ́ wọlé messages wọlé kọ́ wọlé messages wọlé kọ́ Ọlọ́run yẹ kọ́ ti wọlé lẹ́nìí messages bí kọ́ ti wọlé messages wọlé àtàlẹ́ àná mo ti pa fóònù mi mo ẹ̀sẹ̀ ọ̀rẹ́ ní ìsinmi nígbà mo fẹ́ send message sí alájà àti pé èyí tí wọ́n sọ yẹn o pé kí n delete o mo ti delete ẹ̀ so fídíò tí mo ṣe lánàá tí wọ́n sọ tó wọ́n ní mo ti wà deleted already so àwọn explanation tí mo fi kó àwọn èèyàn ní ìkan ìwòsàn ara mílíọ̀nù tó ti wọ millions kọ́ lórí fóònù mi táwọn èèyàn dẹ̀ ń lò tó ń ṣiṣẹ́ fún wọn èmi ò kí ń ṣe recipe kí wọ́n sọ pé ẹ jẹ́ kí n bá yín ṣe máa ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn lórí page mi ní pé ẹ lọ ṣe fúnra yín máa wà sọ́dọ̀ mi má jẹ́ bẹ́ẹ̀ ṣe ìwọ náà lọ ṣe fúnra rẹ bí mo ṣe máa sọ fún àwọn èèyàn lórí page mi nìyẹn ìtọ́ lè jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ ni pé owó tèmi gan kún kò sáyè mọ́ ẹni tí n bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí mo bá ní mo fẹ́ gbaṣẹ́ wàláhì mọ́ ọ̀nà ẹni téèyàn bá pè mí lórí pé aláàjì àtàlẹ́ bá ní nìkan báyìí tí mo bá gbà á mọ́ ọ̀nà ẹni tí mi bá dẹ̀ parí nǹkan bíi méjì mẹ́ta ni mo dẹ̀ máa ń gbà tí mi bá parí ẹ̀ lókè àtẹ́jì sí àwọn kọ́sítọ́mà tó kù rísì nìyẹn tí mẹ́sẹ̀gì tí wọ́n ń pọ̀ lórí fóònù mi tí mi bá parí iṣẹ́ kan mi ní ṣe mi torí pé tí n bá ti lè lọ gba owó tó pọ̀ jọ mo lè má lágbára àti deliver message àti deliver package so Ọlọ́run má dẹ̀ bà wá lórúkọ jẹ́ èmi náà protect àwọn orúkọ mi one way or the other because my dignity is very important my name is very important orúkọ bàbá mi ò bàjẹ́ orúkọ tí bàbá mi lò tí ò bàjẹ́ tí màmá mi lò tí ò bàjẹ́ why tẹ́wọ́ jẹ́ pé mi orúkọ orí mi ẹ̀jọ̀ bàjẹ́ just because of fools just because of money. so ẹ bá mi wọnú Yinka TNT o tó bá jẹ́ pé family lọ́rùn ẹ ṣe fídíò kọjá kí n mọ̀ pé family lọ́rùn ẹ tí kì í bá wá ṣe family lọ́rùn ẹ tó jẹ́ pé dáṣẹ́ rẹ̀ jẹ́ ọ̀yájú o mi ò kí n sẹ́ńtẹ́ ìpánkọlu o òǹyájú o tabaka ti ń pàdé lórí social media àwọn abọ́dékálukú ṣe wéètì tó òǹyájú o mi ò sẹ́ńtẹ́ ìmọ̀ kọlu o nìkan tí mi ò kí ń kọlu yẹn o ìjọ tó ti ń ṣe program ẹ tó máa ń ṣe mi ò ta sí ẹrí mi ò kọlu ẹ̀rí olórí péjì ẹ o òǹyájú o ìgbà tó bá jẹ́ pé àwọn family lòun rẹ̀ ṣe fídíò